Ọba Bánkọ́lé Alẹ́ṣinlọ́yẹ́ Amìlújìgìjòyè àwọn ni the first president àbí ká ní George fún Àdó Ódò Native Court ní ìgbà náà ní between 1915 sí 1920. So àwọn nǹkan yìí jẹ́ àwọn nǹkan ìwúrí àti àmúyangàn fún àwọn ẹbí Amìlújìgìjòyè tí a fi máa ń rí wípé gbogbo nǹkan tí ó bá ti jẹ́ ti ẹbí yìí a mú ní ọ̀kúnkúndùn kí àwọn àṣeyọrí kí ó lè máa tẹ̀ sí iwájú àti wípé ní àtijọ́ ìsàlẹ̀ tá a wà yìí ni Àdó ti bẹ̀rẹ̀ nígbà tí ìlú bẹ̀rẹ̀ sí ní gbòòrò sí àwọn èèyàn tí àwọn ìgábí tí wọ́n ń gbé bó ti ṣe ń kún sí ni wọ́n tún gbìyànjú láti gbààyè kún eléyìí ló mú bàbá Ọba Bánkọ́lé Amìlújìgìjòyè táwọn fi kúrò nínú ìgà Ògúnùgìná ní Òkèwàyè níbí báyìí tí wọ́n fi lọ tẹ̀dó sí ìgà Ìdólẹ́yìn tí wọ́n sì padà ní ilẹ̀ oko tí wọ́n ń pè ní Ìdólẹ́yìn ló fi jẹ́ pé a máa sọ pé Ìdólẹ́yìn ilé àti Ìdólẹ́yìn oko bí wọ́n ṣe nílé ní Ìdólẹ́yìn ilé nínú ìgà Ìdólẹ́yìn bákan náà ni wọ́n ní ilẹ̀ àti àwọn dúkìá sí Ìdólẹ́yìn ní oko. Àwọn bàbá wa kábíyèsí Ọba Bánkọ́lé Alẹ́ṣinlọ́yẹ́ Amìlújìgìjòyè wọ́n sùn sí orí ilẹ̀ wọn àti ààyè tí ó wà ní Ìdólẹ́yìn ní ọdún 1958 nígbà tí lẹ́yìn tí àwọn ìlú pẹ̀lú àwọn ìgbésẹ̀ ọ̀tẹ̀ kan ní àsìkò náà tí wọ́n ní kí wọ́n fi orí àpèrè sílẹ̀ fún àwọn ní ọdún 1925 ni bàbá wa Alẹ́ṣinlọ́yẹ́ Amìlújìgìjòyè wọ́n kúrò ní ìlú Àdó lọ sí ìlú Èkó ní ibi tí a ń pè ní Aláyàbíàgbà ní Àpápá. Láti bẹ̀ ni àwọn ìlú lẹ́yìn tí rògbòdìyàn tún tẹ̀ sí iwájú tí wọn ò rí ojútùú sí nígbà tí wọ́n ní kí wọ́n yẹ̀bá fún àwọn wọ́n fi ọba Arébí sí ipò ọba nígbà tí kò sí àlàáfíà wọ́n padà kọ̀wé sí bàbá wa Ọba Bánkọ́lé Alẹ́ṣinlọ́yẹ́ pé kí wọ́n padà wá sí orí àpèrè náà. Bàbá sì sọ fún wọn pé ẹni tí wọ́n lé kúrò lórí oyè kí wọ́n tó fi àwọn síbẹ̀ ìyẹn ni Ọba Adétẹ́rù Ìṣó wípé lódiwọ̀n ìgbà tí wọ́n yìí wà láyé tí wọ́n ò tí ì kú àwọn ni kí wọ́n lọ mú kí wọ́n dá padà sí orí oyè. Eléyìí ni wọ́n fi lọ sí ìlú Ìlóbí níbi tí Ọba Adétẹ́rù wà ní ìgbà náà tí wọ́n fi dá wọn padà sí orí àpèrè Ọlọ́fin Àdìmúlà ìlú Àdó Ódò. Nígbà tí àwọn wá gbéṣẹ̀ ni Ọba Jacob Ọ̀gábíakápò ni wọ́n di Ọlọ́fin fún ìlú Àdó Ódò. Nígbà tí àwọn gbéṣẹ̀ ni Ọba Abdulateef Adéníran Àkànní ni wọ́n bọ́ sórí àpèrè náà. Báyìí Ọlọ́run ní kó tún padà kan Òkèwàyè kọ́lọ́run fún gbogbo Òkèwàyè àti gbogbo ìlú Àdó Ódò ní àṣeyọrí ṣe ní àsìkò yìí. Ẹ ṣé gan, a dúpẹ́. Ní ọmọ Ọba Bánkọ́lé Amìlújìgìjòyè ọmọ onílẹ̀ nítàkọ́ ọmọ Arówàgbẹ̀jòyè ọmọ onífúndálẹ̀ṣe. Ó dẹ̀ tún ń fi àsìkò yìí sọ fún gbogbo àwọn tí wọ́n ti ń gbèrò wípé àwọn náà fẹ́ jẹ oyè ọba Ọlọ́fin tí wọ́n jẹ́ ọmọ oyè láti Òkèwàyè ruling house wípé gbogbo wa kí Ọlọ́run Ọba kí ó ṣe ìtọ́sọ́nà fún wa. Ẹnikẹ́ni nínú gbogbo wọn àtàwọn tó ti mọ́ra wọn àti ẹni tí ò tí ì mọ́ra ẹ̀ náà tọ́lọ́run fẹ́ lò fún ìlọsíwájú Àdó Ódò kí Ọlọ́run Ọba kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn kó sì fún gbogbo wa ní àṣeyọrí ṣe. A dúpẹ́, ẹ ṣeun. Orúkọ mi ni Ọmọọba Olóyè Sulaimon Babátúndé Adédìméjì Amìlújìgìjòyè tó jẹ́ olórí ẹbí
lápapọ̀ pátápátá fún gbogbo ẹbí Òkèwáyé ruling house ní ìlú Àdó Ódò.